Èèyàn lé èwo lẹ ṣe ṣàlàáfíà ní abayín ẹ káàbọ̀ sí orí Mashola Gist TV. Gbogbo ilé ń kọ́ gist tèmi wọ́n ní kábíyèsí pé gbogbo àwọn olórí o, wọ́n ní pé wọ́n ní láti sọ ibi tí wọ́n bá ilé wọn dé fún àwọn pé because àwọn fẹ́ kí ìyàwó àwọn padà sí inú palace before January pé ẹni tí ò bá dẹ̀ rálé kí wọ́n kó ẹrù wọn kí wọ́n lọ rẹ́ǹtì ilé. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ gist yìí allegedly ni. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola Gist TV. Orúkọ mi ni Mashola, mo máa ń sọ Yorùbá lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist. Mo máa ń sọ̀rọ̀ nípa politics àti gbogbo nǹkan tó ń lọ ní orílẹ̀-èdè bàbá wa ní Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́. Wọ́n ní Olori Tobi, wọ́n ló lóun ò ní kúrò ní palace o àfi tí Dr. Elizabeth tó bá jáde pẹ̀lú àwọn táwọn jọ kúrò nínú palace. Ẹ rí pé èyí tó lágbára. Bí a ṣe mọ̀, Queen Naomi allegedly bá ṣe gbọ́, wọ́n ní kí Dr. Elizabeth kó dúró sí palace nítorí pé àwọn ò ní problem pẹ̀lú Dr. Elizabeth. Ṣùgbọ́n gbogbo àwọn ìyàwó tó kù wọ́n ní tí wọ́n bá kúrò nínú palace àwọn ò ní padà wá. Nǹkan tó sọ fún Kabiyesi nìyẹn allegedly bí a ṣe gbọ́ ni o. Ẹ̀yin tó jẹ́ pé téèyàn bá sọ allege fún yín ẹ tún máa sọ sí orí channel yẹn pé ṣé o wà ń bẹ̀, ṣé ìgbà wo ló gbọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ wo divination allege. Àdẹ̀yìn tẹ̀ ń bú èébú nínú channel yìí kí ló dé tó jẹ́ pé èébú lẹ mọ̀ bú. Kí ló dé tó jẹ́ pé èébú lẹ mọ̀ bú. A ti sọ fún yín pé allege àbálẹ̀ Kábíyèsí gbé ní palace tí ó yẹ tẹ́ tó máa bú wa. Tí ẹ bá fẹ́ gbọ́ gist ṣé dandan ni kẹ́ ẹ wà ní. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká respect ara wa o. Anyway, dustbin lẹ ń lọ. Ẹni tó bá ti bú èébú dustbin ló ń lọ, kò sí wàhálà. Èébú tẹ́ mọ̀ bú yẹn máa bú dáadáa, ṣé ti gbọ́. Ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbádùn mi, Ọlọ́run á dúró tì yín, Ọlọ́run á gbọ́ àdúrà yín. Ẹ jẹ́ ká máa sọ gist wa lọ. Wọ́n ní bí Olori Tobi, wọ́n ní bó ṣe lóhùn ò ní kúrò ní palace nìyẹn àfi tí Dr. Elizabeth bá kúrò nínú palace. Ipe ó kàn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí Kábíyèsí gist tá gbọ́ nìyẹn alleged dẹ̀ nítorí mi bá Kábíyèsí gbénu palace. Wọ́n ló disrespect Kábíyèsí. Ó yà mí lẹ́nu nígbà tí mo gbọ́ gist yẹn tó ń go on ní pé Tobi lòun ò ní kúrò ní palace pé àfi tí Dr. Elizabeth bá kúrò nínú palace. Anyway kò surprise mi. Ṣùgbọ́n Kábíyèsí ni ọ̀rọ̀ wà lọ́wọ́ ọba ní Kábíyèsí àwọn ọlọ́kọ yín. Tí Kábíyèsí bá ní ò dúró sínú palace Tobi kò sí nǹkan tó lè ṣe ó máa kúrò nínú palace ni. Nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn. Tí Kábíyèsí bá ní o ò lè dúró sínú palace yẹn Tobi kò sí nǹkan tó lè ṣe ó máa kúrò nínú palace ni nítorí pé ọkọ ni lórí aya. Kábíyèsí ní kí gbogbo yín lọ ralé ó ti ralé. Olórí Tèmítọ́pẹ́ ti ralé. Olórí Tèmítọ́pẹ́ ò fa wàhálà. Wọ́n ní o pé o sọ pé o ti dé palace yẹn kó tó di pé Dr. Elizabeth dé nu palace. Ṣé o mọ̀ pé second wife ni Dr. Elizabeth ṣá? Because ó ń yà mí lẹ́nu because ó ní wọ́n fẹ́ lẹ́yìn Mariam nígbà tí Queen Naomi kò nu palace. So Dr. Elizabeth should be the third wife. Should be the third wife. Wọ́n dẹ̀ ti fẹ́ Dr. Elizabeth kó tó fẹ́. So tí Kábíyèsí bá decide pé àwọn fẹ́ kí Dr. Elizabeth, in fact kí tí ẹ ṣe Kábíyèsí ló sọ, Queen Naomi la gbọ́ allegedly pé wọ́n ní pé àwọn ò ní problem pẹ̀lú Dr. Elizabeth tó bá lè dúró sínú palace ó wà òkè. Ṣùgbọ́n ó ní láti máa fight nǹkan tó lè parí Tobi. Nǹkan tèmi máa sọ fún ẹ nìyẹn because ọ̀rọ̀ yìí ó ti settle ó ti ralé di nǹkan tó bí ẹ ò ní kó lọ lé ẹ jẹ́jẹ́ nǹkan tó bí ẹ nìyẹn. Sórí pé Kábíyèsí ṣe dáadáa sí ẹ òun rójú rere Kábíyèsí tó bá lọ bẹ́ speaker kò ní dá o. Kábíyèsí ó ṣàrí bí wọ́n ṣe ń wọ́ Mariam nílẹ̀ àtolórí Rónkẹ́ wọ́n máa wọ́ ẹ nílẹ̀ ni o. So ó bẹ́tà kó rọra jókòó sáàyè ẹ jẹ́jẹ́ ibi tán fi ẹ́ sí kó rọra jókòó síbẹ̀ kó rọra gbé ẹrù ẹ kó rọra máa lọ lé ẹ.
advice tèmi nìyẹn. kò sí èèyàn kankan ẹ̀yin náà mọ̀ pé palace yẹn tó disrespect olórí Rónkẹ́ ó yarí olóhùn ò ralé ilé tó rà àlàbà ẹ̀. wọ́n ní bí Tóbi ṣe ń sọ̀rọ̀. wọ́n ní bá a ṣe gbọ́ o wọ́n ní fẹ́ǹsì ló la palace àtìlẹ́yìn Kábíyèsí láwọn ò lè ra ru ilé báyẹn fún. allegedly bá a ṣe gbọ́ wọ́n dẹ̀ ti ní ẹni tí ò bá ara lé kọ́ lọ rẹ́ǹtì lé kọ́kọ́ ònú palace àwọn. wọ́n ní àǹtí wa MTN ní òun fẹ́ kọ́lé ipe ńgbà tó ń bá dẹ̀ parí ilé òun tó máa kúrò òun palace. wọ́n ní Kábíyèsí orí àwọn kọ̀ àwọn yẹ kì í ṣojú àwọn ló ti máa kọ́lé tá jókòó sínú palace àwọn. tó bá fẹ́ kọ́lé lọ rẹ́ǹtì lé lọ jókòó sílé tó bá rẹ́ǹtì. èmi ò rí èèyàn kankan tó nífẹ̀ẹ́ Kábíyèsí nínú yín. ta ni ká mú wá fún yín. mi ò rí èèyàn kankan tó nífẹ̀ẹ́ Kábíyèsí nínú yín. ẹ mọ̀ pé Dr. Elizabeth ó ṣe gudugudu méje ó ní Dr. Elizabeth gbogbo ẹ̀yin tó kù friendship wàhálà lẹ́ ń fà nínú palace. ìfẹ́ èyí tó fún à ń gbàdúrà ẹ̀mí gígùn fún Kábíyèsí wàhálà yín ti pọ̀ jù. kò show ìfẹ́ sí Queen Naomi ó dẹ̀ show love sí wọn. yàtọ̀ sí ìyẹn gbogbo ìgbà tí Kábíyèsí fi ń sọ pé àwọn àti Queen Naomi ní problem tí Queen Naomi ò fẹ́ bá Kábíyèsí ó bẹ̀ wọ́n tí wọ́n fi settle ọ̀rọ̀ yẹn láàrin àwọn méjèèjì ni. so ṣéyàn wá sọ pé èèyàn burúkú ni Dr. Elizabeth èèyàn lè rà síbẹ̀ kí lẹ dì sínú palace Ọlọ́run Elédùmarè kí lẹ so mọ́lẹ̀ sínú palace á bá Kábíyèsí yanjú ọ̀rọ̀ yìí gbogbo wọn lágbára Ọlọ́run nígbà tó bá ń kó gbẹrù ní tán pé àwọn tó ń kó èyí tó lónìí kó nu palace tí Kábíyèsí bá lọ máa kó nu palace ó ní choice ó máa kó nu palace. ó dàbí ẹ ń pé ẹ̀fẹ́ kí Kábíyèsí fún yín ní respect àti ìyàwó àsolórí tẹ́ jẹ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò. tí Kábíyèsí bá ń respect yín wọ́n sì respect yín ni ṣó dìgbà tó bá dá sí rough pẹ̀lú yín kẹ́ tó mọ̀ simple ọ̀rọ̀ ni ẹ lọ ra lè máa sanwó ẹ wá fẹ́ takú sínú palace èyí ìfọ̀kànbalẹ̀ wọn ni wàhálà lẹ̀ ń fà lójoojúmọ́ gbàsgbàs everyday wọn sinmi nínú palace. Ọlọ́run á ṣàánú Kábíyèsí o Ọlọ́run á ṣàánú wọn o ọmọ kékeré ara wọn ni wọ́n Ọlọ́run á ṣàánú wọn lórí ọ̀rọ̀ ẹ̀yin olórí because this is getting too much. Gist tá a gbọ́ ní ẹ̀yin ara létà ní ká mú wá fún yín tí ẹ fi ń gbọ́ mi ò ní di o ọwọ́ tẹ fi ń tẹ subscribe like oníkan ìsàlẹ̀ àpò òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.